tó ẹ̀yin èèyàn wa mo kí wa ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá tẹ́ bá ti ń gbọ́ mi èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín tòótọ́ Akalamago TV ẹyẹ méjì ò kì í já ṣá ẹ lọ mú báírò sílẹ̀ ẹ lọ bá mi mú gègé àti tàdákà ẹ bá mú wá ẹ lọ mú pẹ́ẹ̀ àti báírò àti ìwé yín kẹ́ wá bá ẹ̀yin ọlọ́pọlọ pípẹ́ ẹ̀yin onímọ̀ ìṣirò ẹ wá bá wa máa gé ní ẹyọ kọ̀ọ̀kan fọ́nrán tí mo mú wá ó pé sí ìpele mẹ́ta ẹ make sure pé ẹ wo fídíò yìí tán o tí ẹ bá wò tán ẹ nílè get message tó wà nú ẹ àwọn tẹ́ ń tẹ̀lé nìyẹn o àwọn olórí yín tẹ́ ń tẹ̀lé ẹ wá wo bọ́n ṣe ń ṣòwò yín ẹ wá wo owó tí wọ́n ń gbà ẹ wá wo allowance tó ń gbà wàláì bí ayé tí èèrà inú ṣúgà ń jẹ kú òun làwọn olóṣèlú á jẹ tí wọ́n á fi kú bí èèrà inú ṣúgà bó ṣe ń jayé tá jayé kú bẹ́ẹ̀ náà ni àwọn olóṣèlú bí wọ́n á ṣe jẹ ayé kú ẹ wá gbọ́ ẹ gbọ́ òǹkà owó mi àdàkọ wọ́n gbá etí èèyàn nígbà tí olóyì ìjẹ́ wọ́n ti gbáyàn nígbà tí olóyì ìgbà tó expect látẹ̀yìn tí wọ́n fúnyàn bẹ́ẹ̀ la ṣe dún sí ilé tí tẹ bá ń gbọ́ òǹkà owó mi ẹ wá farabalẹ̀ kí ẹ wá gbọ́ gbogbo rògbòdìyàn tó ń lọ lẹ́kọ̀ọ́ ẹ wá wo àṣírí wọn wà nù fọ́nrán lórí ọ̀rọ̀ Ọbaṣá owó gbogbo ẹ wá wo bọ́n ṣe wọ́n ṣe ń jù fúnra wọn gbàgbó ẹ farabalẹ̀ kí ẹ wá gbọ́ láláìfọ̀ ìfúnjìnà ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tèmi tòótọ́ lórí ìkànnì mi Akalamago TV ẹ bá mi ganu síjọ. I, a member of this house, collect basic salary of 2.5 per month, furniture allowance 7.5 million per month, newspaper allowance 1.2 million per month, wardrobe allowance 621,000 per month, recess allowance 248,000 per month, accommodation allowance 4.9 million per month, utility allowance 828,000 per month, personal assistant allowance 621,000 per month. Yes, I want to believe that you all heard what this lawmaker said. All right, so let's do the math together. So he said his salary per month is 2.5 million naira. All right, so when you multiply 2.5 million naira by 12, that is 30 million naira. Okay, this is what he earns in 1 year. This is what a Nigerian lawmaker earns in 1 year. Then furniture allowance is 7,500,000 naira per month. That is, they ought to be changing their furnitures every month. Okay, when you multiply 7,500,000 by 12, you get 90 million naira. This is what they earn in 1 year for furniture. Then newspaper allowance is 1.2 million. All right. Yes, newspaper allowance every month they are being given 1.2 million. So when you multiply 1.2 million naira by 12, you get 14,400,000. This is what a lawmaker in Nigeria earns every year for newspaper, as newspaper allowance. Then we have wardrobe. Wardrobe allowance is 621,000. All right, 621,000 multiplied by 12 is 7,452,000 naira. Okay, so every month a lawmaker in Nigeria is giving 621,000, for wardrobe. Then we have recess allowance, 248,000. So when you multiply 248,000 by 12, you have 2,936,000 naira. So a lawmaker in Nigeria is being given 2,936,000 naira as recess allowance. Okay, we have accommodation. Every month, a lawmaker in Nigeria is being given 4,900,000 naira for accommodation. That is, every month, they ought to pack out from their house and move to a new house. Then when you multiply 4,900,000 by 12, you get 58,800,000 naira. Okay, so a lawmaker in Nigeria earns 58,800,000 naira as accommodation allowance. Then we have utility. Utility here is 828,000 naira. When you multiply 828,000 naira by 12, you have 9,936,000 naira. Okay, so every month
A lawmaker in Nigeria is given 828,000 naira for utility. Then we have personal assistance allowance. That one is 621,000 naira. Multiplied by 12, you have 7,452,000 naira. So when you total all this figure, you see that a lawmaker in Nigeria earns annually, the total figure a lawmaker in Nigeria earns annually is 221,016,000 naira. So annually, a lawmaker in Nigeria earns 221,016,000 naira. When you multiply by 4, it is 884,064,000 naira. But these are people that cannot pay 62,000 minimum. In less than 2 months, then you did there. It is not 6 billion naira. 6 billion naira. Kí ni nǹkan tẹ́ fi ṣe? Ẹ ra mọ́tò fún ara yín. 6 billion naira. Ẹ dẹ̀ fi ra mọ́tò. Ẹ dẹ̀ pín mọ́tò yẹn léra yín lọ́wọ́. Ní ìlú tí ebi ń pa àwọn èèyàn tí wọ́n ní kẹ́ lọ represent wọn. Ẹ̀yin wá wò pé nǹkan tó kàn ní pé kẹ́ lọ ra Prado Jeep fún kọ̀ọ̀kan nu yín. High ranking member ẹ ra Land Cruiser fún wọn. Gbogbo ẹ̀ wá bọ́ sí 6 billion naira. Kí ni ìyàtọ̀ yín àti Ọbaṣá? Ní àwọn èèyàn pariwo pé ebi ń pa àwọn ní inú ìlú. In less than 2 months, ẹ̀yin dẹ̀ mú 6 billion naira. Right Honorable Mojisola Miranda. Ẹ dẹ̀ fi lọ ra Jeep. Ẹ dẹ̀ pín léra yín lọ́wọ́. Ẹ wá sọ pé Ọbaṣá ń rọ̀ wọ́n máa ń ṣò. So kí ni nǹkan tẹ́yìn rọ̀ nìyẹn? Ẹ̀yin 40 members. 6 billion naira. Ebi dẹ̀ ń pa àwọn èèyàn ní inú ìlú. Ìlú òròjú, ìlú òráyè. Ẹ wá sọ pé Ọbaṣá ọ̀dà. Èkó á bí yín o. Èkó á bí yín torí ọmọ nílùú ni èmi. Mi ò fẹ́ kí ìlú tú. Ìdí tí mo ṣe dúró pé kí ẹ dá Ọbaṣá padà nìyẹn. Torí tó bá gba Afẹ́ Babalọ́lá, tó gba Ọláonípẹ̀kun, ọ̀ tó gba Justice Ògúntádé, wọn ò lè support ẹ̀. Tó bí ṣe support ẹ̀ yẹn torí owó ò lè ra nǹkan tí mo ṣe fún. Ṣùgbọ́n ìkà òun ló pọ̀ jù ní inú yín. Ẹ wá resign, ẹ wá ń gbé pépà yẹn, ẹ ń gbé sí abẹ́. Ẹ lè ká jáde pé wọ́n ní kẹ́ resign. Ẹ wá bẹ̀rẹ̀ sí ná owó. Ṣebí Ọbaṣá fi 14 billion naira lẹ̀ sínú account. Inú ẹ̀kọ́ lẹ́yìn ti bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀. Tó bá yẹ kó lè tẹ pé ni, ṣé ẹ máa gbá 14 billion ní inú account tí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ná owó, tẹ́ ti bẹ̀rẹ̀ sí approve nǹkan oríṣiríṣi, tẹ́ ti ra mọ́tò fún ara yín Prado Jeep. Civil servant tó lò 35 years ní inú service ní inú Lagos State àbí ní inú Nàìjíríà kò tó láti ra Opel débi kó máa ra Dazoo. Kábàáyì tí ìwà sọ Prado Jeep ẹ̀yin tí wọ́n ní kẹ́ lọ ṣe ojú wa nínú ìlú ẹ̀dẹ̀ ra mọ́tò 6 billion naira ẹ̀dẹ̀ pín léra yín lọ́wọ́. Iṣẹ́ kí lẹ̀yin ṣe? Kí ni iṣẹ́ tẹ́ gbà tí ẹ fi feel pé ẹ deserve mọ́tò ní every tenor? Tẹ́lẹ̀ nú adúrú owó yẹn tí èmi dẹ̀ pa àwọn èèyàn ṣùgbọ́n èmi ń sọ̀rọ̀ títorí pé mi ò fẹ́ kẹ́ jẹ́ ìlú ru ni. Torí arúgún òun ló pọ̀ jù, àwọn ọmọ ọ̀rọ̀ kíran ni ó pọ̀ jù ní inú yín. Àwọn bàbá yín, àwọn bàbá máa ṣe àǹfààní tí wọ́n tì yín lẹ́yìn, tí wọ́n fẹ́ dáadáa fẹ́ kó. Ẹ wá ṣídi wa síta ní inú Lagos State. Ó wá di nǹkan tí wọ́n wá láti ìlà láti wá bọ́ wa la ìjà. Wọ́n wá láti Ogun State láti wá gùn wá lórí. Ẹni kó ti tán fún gbogbo yín ní inú Lagos State. Ọlọ́run bá bí yín. Ọlọ́run á bí yín torí ìkà olè. Àwọn bàbá yín, àwọn bàbá tó fẹ́ dáadáa fúlù. Àwọn ń sọ̀rọ̀. Ẹni wọ́n support Ọbaṣá ni. Ṣọ́baṣá ò kì í ṣe èèyàn ni. Ṣé Ọbaṣá ò kì í ṣe èèyàn ni? Torí gbogbo yín
ẹ ṣe bó ṣe wù yín, ẹ dá ẹ lúrú. In less than 2 months, ẹ bá ra Prado Jeep, Ọlọ́run bá bí yín. Mi ò ní ṣépè fún yín, ṣùgbọ́n Ọlọ́run ọba àwọn alálẹ̀ Èkó wọ́n á bí gbogbo yín. Èkó ò ní bàjẹ́. The lawmakers expressed displeasure with the Registrar of the National Board for Arabic and Islamic Studies, Mohammed Abdullahi, with a non-remittance of over 300 million naira revenue generated to the Consolidated Revenue Fund. We were able to pay 30 million naira out of this 410. To conduct an exams in a year, they are saying they have spent 380 something million. And we are here to collect another budget from the federal government. I haven't contributed just 35 million. And if they ask for their budget there, they'll be telling me in the region of 10 to 20 billion naira. 5,963 members of staff arranging for one examination in a year and being paid 8.5 billion and now generating only 410, out of which you remit only 35 million. There is a need to look deeper into what this is about. The committee resolved to set up an ad hoc committee to investigate activities of the institution. Ẹ káàbọ̀, ẹ ṣeun gan. Ẹ ti rí wọn. Ṣé ti rẹ́ sí wọn láyé? Ẹ ti rẹ́ sí wọn. A ní sọ̀rọ̀ jù ẹ̀yin mi, ẹ̀yin ọlọ́pọlọ pípé. Ẹ bá mi máa fi òǹtẹ̀jíṣẹ́, ẹ bá fi máa reply wọn. Ẹ máa fi reply wọn. Ẹ jẹ́ ká bá wa share, ẹ bá wa share débi tó yẹ kó dé. Ẹ bá wa thumb up sí, ẹ follow page wa. A máa tú àṣírí wọn. Ìdí tá fi mú wá gẹ́gẹ́ bí ìṣe wa láti fi máa la àwọn èèyàn wa lóye ní ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóṣèlú. Wọ́n rán yín o. Olóṣèlú ò rán yín níṣẹ́ o. Àwọn tá gbéṣẹ́ fún nìyẹn ò pé òkè o, ẹ lọ ṣojú wa tí wọ́n ń ṣojú ara wọn. Ẹ̀yin tẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú. Ẹ̀yin tẹ́ ń gba 10,000 kẹ́ dìbò kẹ́ síbẹ̀. Tí wọ́n bá ti wọlé síbẹ̀, gbogbo owó tí wọ́n ná òun máa kọ́kọ́ wá o. Ẹ má gbàgbé o. Ẹ má expect owó, ẹ má expect olóṣèlú ṣe nǹkan fún. Ẹ̀yin èèyàn wa ẹ má bínú sí wa. Ẹ má expect olóṣèlú kọ̀ọ̀kan wá ṣe nǹkan fún yín o. The first 4 years tí wọ́n máa kọ́kọ́ lò. Owó tí wọ́n ná tí wọ́n fi ń fún yín kẹ́ dìbò kẹ́ síbẹ̀. Owó àǹkárá ọ̀pá mẹ́rin tí wọ́n fún yín, òun wá kọ́kọ́ wá o. Ẹ má expect kankan lọ́wọ́ wọn o. Gbogbo ìbò tán dì tán last time, governorship election tán ṣe l'Ondo State. Ẹ dìbò kẹ́ síbẹ̀. Àwọn APC 10,000, àwọn PDP 5,000. Bọ́n ṣe ń pín fáwọn ará ìlú nìyẹn, kẹ́ wá dìbò. Bọ́n ṣe pín nìyẹn. First 4 years, ẹ má expect kankan lọ́wọ́ wọn o. Ìbẹ́yìn lẹ fẹ́ gbowó, ẹ ti gba owó ọjọ́ ọ̀la yín, owó 4 years yín, ẹ ti gbà already. Orí yín tó pé yín á wá pé. Bẹ́ẹ̀ni, orí yín tó pé á pé. Ṣé bá ń ṣàlàyé fún yín, ẹ jẹ́ ń gọ́ fìlà mi dáadáa kán lè rí pé ọmọ ọba ló ń sọ̀rọ̀. Orí yín tó pé á pé. A ti ṣàlàyé, a ti sọ lọ́tọ̀, a ti nà lẹ́nà, a ti sọ lọ́rọ̀, a ti pa lówe ẹ̀kọ́ ẹlẹ́fẹ́ máa tẹ̀lé olóṣèlú. Tó bá ti bẹ̀rẹ̀ tán lẹ pósítà, ẹ̀yin wọn á rí tẹ́ máa sá gọgọgọ. Ṣíàmà àwọn dìdìrìn, àwọn òsínwín. Ẹ máa ti pósítà wọn, ẹ máa hèlì wọn, ẹ ti sọ wọ́n dọba. Àwọn tó jẹ́ pé ẹ̀yin lẹ rán wọn níṣẹ́ tó yẹ kó máa jábọ̀ fún yín. Ìgbà tí kò yé yín, ignorant yín ò jẹ́ kó yé yín. Kò jẹ́ kó yé yín. Báwo náà ṣe fẹ́ ṣe nǹkan fún yín nítorí pé ẹ ti sọ wọ́n di Ọlọ́run yín. Wọn ò lè rán yín níṣẹ́. Ẹ̀yin tẹ́ ti já bí títí wá yìí, mo kí yín kú oríire o. Mo kí yín kú oríire o. Èmi ò lè rẹ́ anybody kí máa ṣe honorable o. Láíláí orúkọ tó ń sọ ẹni máa pè ẹ́ omi ìran ìyá ẹ̀ ń ṣẹ́ o. Bẹ́ẹ̀ ni o. Ọmọ Yorùbá nation lèmi tọkàntọkàn. Àgbà orílẹ̀-èdè wa, òun ló ṣe pàtàkì. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ náà ni. Àkàlàmàgò TV ẹyẹ méjì kì í jàṣà. Ẹ bá mi subscribe sórí ìkànnì, mo kí yín lọ́gbọ̀n. Ẹ ṣeun gan. Àníwá yín tí o. Ẹ ṣeun.